àwọn tó fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Tinubu ti wọ gàù ọwọ́ ti tẹ gbogbo wọn pátá. Gbangba ti dẹkùn báyìí, kedere ti bẹ́ẹ̀ wò, ọ̀rọ̀ májèágbọ́ kan kò sí níbẹ̀ mọ́. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti sọ gbangba báyìí pé àwọn 16 kan fẹ́ẹ́ fìbọn gbàjọba Ṣọja ní gbogbo wọn. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n sọ bẹ́ẹ̀ nìkan kọ́ o. Wọ́n ní àwọn ti ṣèwádìí àwọn dáadáa, àwọn sì ti parí ìwádìí náà. Àwọn ti rí i pé lóòótọ́ ni wọ́n ní tọwọ́ tẹsẹ̀ nínú ìdìtẹ̀ láti fìbọn gbàjọba yìí. Ètò sì ti parí láti gbé wọn síwájú ìgbẹ́jọ́ àwọn ológun tí wọ́n ń pè ní court martial. Èyí ni pé àwọn èèyàn náà yóò fojú ba ilé ẹjọ́ àwọn sọ́jà láìpẹ́ rárá, níbi tí wọn yóò ti túbọ̀ gbọ́ ẹjọ́ wọn, tí wọn yóò sì kó àwọn ẹ̀rí tí wọ́n ti rí ṣàjọ síwájú wọn àti ìjẹ́wọ́ tí àwọn fúnra wọn ti ṣe, níbi tí àwọn adájọ́ sọ́jà yìí yóò ti mọ ohun tí wọn yóò ṣe àti ìdájọ́ tí wọn yóò fún wọn. Ọ̀gágun Samaila Uba, ọ̀gá àgbà ní ẹ̀ka tó ń kéde ọ̀rọ̀ àwọn ológun, ló gbé ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kínní yìí, tó ní kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ àwọn èèyàn náà yóò fojú winá òfin ológun. Ọ̀gágun Uba ní ìwà tí wọ́n hù kò dání, pé kò bá iṣẹ́ ológun mu rárá láti dìtẹ̀ pé àwọn yóò fìbọn gbàjọba, ohun tí yóò sì jẹ́ kí wọ́n dúró síwájú kóòtù àwọn sọ́jà nìyẹn. Ọ̀gá kéde àwọn ológun náà sọ báyìí pé ẹ̀yin èèyàn wa, bí ẹ kò bá gbàgbé, nínú oṣù kẹwàá ọdún tó kọjá ní olú iléeṣẹ́ ológun ilẹ̀ wa gbé ìkéde kan jáde nípa àwọn 16 kan tí a ní a mú wọn fún ìwà ìbàjẹ́ nígbà náà. Ìwádìí tí a gbé jáde nígbà náà lórí àwọn tí a mú yìí ti parí. Bẹ́ẹ̀ ni ìwádìí náà kì í ṣe kékeré, ìwádìí tó kún dẹ́múdẹ́mú láti mọ irú ipa tí kálukú àwọn èèyàn wọ̀nyí kó nínú ìṣẹ̀lẹ̀ náà ni. Ìwádìí náà ló fi hàn pé àwọn ọ̀gá sọ́jà kan wà lóòótọ́ tí wọ́n fẹ́ fìbọn gbàjọba. Bẹ́ẹ̀ eléyìí kò bá iṣẹ́ ológun mu pẹ̀lú ètò àti àlàkalẹ̀ gbogbo tó wà nínú iṣẹ́ náà. Báyìí ni ọ̀gágun Uba wí, tó sì fi kún un pé gbogbo ọ̀nà pátá tí àwọn tọ̀ láti ṣèwádìí náà àti ìgbésẹ̀ tí àwọn yóò gbé láti bá wọn ṣẹjọ́ yìí ló jẹ́ ọ̀nà tó bá òfin àti iṣẹ́ àwọn mu ni, tí kò sì sí àbòsí kankan níbẹ̀ pẹ́ẹ́. Àti pé gbogbo ohun tí àwọn ń ṣe yìí láti rí i pé ìkóra ẹni níjàánu, mímọ iṣẹ́ ẹni níṣẹ́ àti títẹ̀lé òfin pẹ̀lú àlàkalẹ̀ iṣẹ́ ológun yé gbogbo àwọn tí wọ́n wà nínú iṣẹ́ náà, kí ìgbọràn àti ìbániwí sì fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ wọn dáadáa. Fún ẹni tí kò bá sì gbàgbé lóòótọ́, ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá ní àwọn ológun kéde pé àwọn ti mú àwọn sọ́jà kan fún ìwà àìlèkóra ẹni níjàánu, àwọn sì ti fi wọ́n pamọ́ láti túbọ̀ wádìí ọ̀rọ̀ náà lẹ́nu wọn dáadáa sí i. Nígbà náà ni àwọn oníròyìn Sahara Reporters túyè fún ọ̀rọ̀ náà wò nínú ìwádìí àkànṣe tiwọn. Wọ́n sì gbé jáde pé àwọn tí wọ́n ní wọ́n mú yìí o, àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba ní àyájọ́ ọjọ́ ọdún òmìnira ilẹ̀ wa gan ni. Lẹ́yìn náà ni àwọn míì bá wọn dá sọ̀rọ̀ náà tí wọ́n sì wá orúkọ wọn jáde. Èyí tó sì ya àwọn èèyàn lẹ́nu jùlọ lásìkò náà ni pé gbogbo àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba yìí ọmọ ilẹ̀ Hausa ni gbogbo wọn pátá. Bí wọ́n sì ti kóra jọ bẹ́ẹ̀ mú ìjayà dání. Bí àwa náà ti ka orúkọ àwọn tí wọ́n ní wọ́n fẹ́ fìbọn gbàjọba nígbà náà rèé o. Ẹni àkọ́kọ́ ni Musa Abubakar Sodiq, ọmọ ọdún 51, nítorí 1974 ni wọ́n bí. Ọmọ ìpínlẹ̀ Nasarawa ni o. 1997 ló sì kẹ́kọ̀ọ́ jáde nílé iṣẹ́ ológun tó sì di ọ́físà lẹ́sẹ̀kẹsẹ̀. Bí a ti ń wí yìí, brigadier ni o, ọ̀gá ńlá nínú iṣẹ́ náà. Òun ló dàbí olórí àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba yìí. Ẹ̀ka àwọn ajagun lórí ilẹ̀ ló wà nínú iṣẹ́ ológun. Ọ̀gá sì ni nínú àwọn aṣáájú ogun níbi tí ogun bá ṣe le. Ọkùnrin náà ni wọ́n ló fẹ́ lo ọgbọ́n, ìmọ̀ àti òye tó ní láti fi gbàjọba yìí kúrò lọ́wọ́ àwọn olóṣèlú, kó sì lé kálukú wọn padà sábúlé wọn, ìyẹn àwọn tí wọn kò bá rí ibi yìnbọn pa nínú wọn. Ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí wọ́n máa mú Sodiq ní ọdún tó kọjá lọ́hùn-ún, ìyẹn 2024 nílẹ̀ẹ́lẹ̀ níbí. Wọ́n tì í mọ́lé lọ́gbà ológun fún pé ó darí àwọn àpò ìrẹsì tí wọ́n ní kí wọ́n kó lọ fáwọn ogunléndé síbòmíì. Bẹ́ẹ̀ ló ń ta àwọn èròjà ìjagun, ó tún ń ta mọ́tò sọ́jà, ó ń ta jẹnẹrétọ̀ wọn. Ó dàbí pé gbogbo ohun tí ọwọ́ brigadier Sodiq bá ti tẹ̀, títà ni o.
ẹnì kejì ní ọ̀gágun Màájí láti Niger. Colonel ní nínú iṣẹ́ ológun. Ní 2000 ló parí iléèwé àwọn jagunjagun tó sì di ọ́físà. Láti ìgbà náà ló sì ti ń ga lẹ́nu iṣẹ́ náà títí dé orí colonel. Òun náà jẹ́ ajagun lórí ilẹ̀ bíi ti ọ̀gá ẹ̀ tí wọ́n jọ wà nínú kinní yìí. Bẹ́ẹ̀ ló ti ṣe olórí àwọn battalion lókìtìpupa tó sì bá wọn kojú àwọn jàǹdùkú ní Niger Delta. Ó jọ pé ìdí tí wọ́n fi mú un mọ́kìnní náà rèé. Òun ló sì dàbí igbákejì fún Brigadier Sodiq. Lẹ́yìn tiẹ̀ ló kan Lieutenant Colonel Bapa láti Bauchi. Ọmọ ọdún 41 lòun nítorí ọdún 1984 ni wọ́n bí. Bẹ́ẹ̀ náà ni Lieutenant Colonel Hayatu. Ọmọ Kaduna lòun, ọmọ ọdún 42. Òun náà sì wà lára àwọn tí wọ́n fẹ́ darí ètò náà. Lẹ́yìn náà ló kan P. Danglap láti Plateau. Ọmọ ọdún 39 ni, ọ́físà sí ni láti 2008. Wọ́n ti mú òun rí. Wọ́n ti mú un pé òun àtàwọn kan ṣe agbódegbà àwọn Boko Haram kó tó fi ọgbọ́n yọ jáde láàrin wọn. Àmọ́ ní báyìí ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba ni wọ́n mú fún. Èyí tó fi hàn pé kò sí ohun tí ológun tó ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn Boko Haram kó tún lè padà ṣe. Lieutenant Colonel Almakura wà nínú wọn o. Ará Nasarawa, ọmọ ọdún 42 ni, ajagunlẹ̀ lòun náà, ẹni tó ti di ọ́físà láti 2008. Lẹ́yìn náà ló kan ọ̀pọ̀lọpọ̀ àwọn Major A.J. Ibrahim láti Gombe, Major M.M. Jida láti Katsina, Major M.A. Usman láti Abuja, Major D. Yusuf láti Gombe àti Major I. Dauda láti Jigawa. Àwọn yìí gan ni wọ́n sì fẹ́ fi díjú kinní náà nítorí àwọn ọ̀gá tí ẹsẹ̀ wọn ká gbogbo báràkì lọ́dọ̀ àwọn ìṣẹ́pẹ́ Ṣọja ni wọ́n. Lẹ́yìn èyí ló wá kan Captain Ibrahim Bello, Captain A.A. Yusuf, Lieutenant S.S. Felix, Lieutenant Commander D.B. Abdullahi tó jẹ́ ọmọ ogun ojú omi Navy àti Squadron Leader S.B. Adamu tí òun jẹ́ ọmọ ogun òfurufú. Àwọn 16 tí wọ́n fẹ́ da nǹkan rú mọ́ Nàìjíríà lórí nìyí bí kò sì yá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àti pé ògiri létí èèyàn níjẹ́ bẹ́ẹ̀. Èyí tí à ń wí yìí kọ́ làbá máa wí o. S.B. Adamu tí orúkọ ẹ̀ gbẹ̀yìn nínú àwọn tí wọ́n mú yìí ni wọ́n ti ṣètò pé yóò múnú Hìrìbádù balẹ̀, ìyẹn olùdámọ̀ràn fún ìjọba Tinubu yìí lórí ètò ààbò. Bó bá jẹ́ láyé ológun nírú eléyìí ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ bá fi di pé wọ́n ń gbé àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ sílé ẹjọ́ àwọn sọ́jà, báyìí nìyẹn bí ewúrẹ́ tó wọlé ìkookò ní, kò sí ẹjọ́ tí yóò rò tí yóò jàre. Àmọ́ ayé olóṣèlú leléyìí, èèyàn ò sì tí ì lè sọ ibi tí ọ̀rọ̀ náà yóò forí sọ. Àmọ́ ohun tó hàn ni pé àwọn sọ́jà Hausa kan dìde láti fìbọn gbàjọba. Ọlọ́run sì ti kó Nàìjíríà yọ lọ́wọ́ wọn. Èkú tí ìbá pààyàn tó bá ṣí ni ní fìlà ká máa dúpẹ́ ni. Eléyìí ò sì tilẹ̀ tí ì rí fìlà ẹnì kankan sí. Kí Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ mọ́ ní àdúrà tí ọ̀pọ̀ èèyàn ń ṣe. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìkéde àwọn iléeṣẹ́ ológun lórí àwọn tó fẹ́ fìbọn gbàjọba fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí.